lórí ológbò látẹ̀. Ẹ̀yin èèyàn wa, ẹ̀ ǹlẹ́ ńbẹ̀ hun. Ná bá ní Ashley níjọ̀gbọ̀n, àwọn tó wà láàfin, gbogbo wọn pátá, wọ́n ríran wò àwọn ara wọn, wọ́n á máa fọwọ́ ara wọn ṣera wọn. Wọ́n máa fọwọ́ ara wọn ṣera wọn. Adìyẹ wọn máa jẹ fún ara wọn. Adìyẹ wọn máa jẹ tòlótòló. Ẹyẹ ilé wọn, wọ́n máa jẹ fún ara wọn. Bẹ́ẹ̀ ni o. Ná bá ní ṣe ní Ashley. Àmọ́ nǹkan tó níbi tó ń jọ pàdé o, nǹkan tó pa wọ́n pọ̀. Ashley àti olórin Tèmítọ́pẹ́. Ná bá ní wọ́n jọ ṣe gbọ́n mi sí omi ò tó. Wọ́n ti jàjà yẹn. Àmọ́ nǹkan tó fàjà torí a ṣe gbọ́ ní íńtánẹ́ẹ̀tì. Wọ́n ní bí àwọn pé mi rò pé ní ni o torí a ṣe ń gbọ́ nísìnyí. Wọ́n ní kàn ní kí n gbé wá sí tìgbò wá kẹ́yìn náà gbọ́ bó tó ṣe ń lọ. Pé adìyẹ wọn máa jẹ fún ara wọn. Wọ́n ṣe bẹ̀rẹ̀, wọ́n sì rí kẹ̀kẹ́. Wọ́n ní ló bá di pé oríṣiríṣi. Wọ́n ní ṣe ni olórí kí ló ń jẹ́ Tọ́pẹ́ àbúrò ẹ̀ wá. Wọ́n ní ó ní àbúrò kan tó dàbí tóun náà níjọ̀gbọ̀n báyìí. Bíi ti Ashley fún rẹ̀. Ṣé mo pa Ashley? Kì í gbọ́ níjọ̀gbọ̀n ni. Wọ́n ló tún wá kó ẹni tó tún jù lọ. Wọ́n ní bá àbúrò ẹ̀ ṣe dé. Àǹtí mi kí ló ṣe yín lẹ́nu àbúrò Ashley? Àbúrò Ashley kọ́ o. Àbúrò Tèmítọ́pẹ́ o. Lórí ẹnu ẹ̀bẹ̀ kí ló ṣe yín ó níhà. Ó lè léṣù kan tó wà láàfin yìí ni o. Kò sẹ́ni tí ò ń bàjà. Kò sẹ́ni tí ò ń ṣe. Ó ṣàti mọ bó ṣe bá ṣe máa ń ṣe ní ààfin. Ó ní bẹ́ẹ̀ ni ó ní ẹ̀yìn obìnrin yẹn ó tún ti ta sí yín. Ṣèbí Naomi là sọ pé ó ń bàjà. Ó tún ta sí yín. Ṣé rí pẹ̀lú bó ṣe máa ń sọ̀rọ̀ obìnrin yẹn láàfin. Ìyẹn Ashley yẹn. Ó lóun kàn dídí máa ń bínú ẹ̀. Ó ní gbogbo ìgbà tó máa ń wá sáàfin ó lóun kàn máa ń wò pé lè. Jáde fẹ́ ni ẹlẹ́ni ilẹ̀ kó lúkálukú dúró. Èmi mọ̀ pé àǹtí mi ẹ̀rọ kó ń ta sí yẹn ní ìhun kẹ̀. Òun kì í kọjá ààyè òun dé ọ̀dọ̀ Ashley. Bó tún ṣe ta sí òun, ó ní bẹ́ẹ̀ gbọ́n ẹ̀ ṣe bí Tọ́pẹ́ ṣe ṣàlàyé fún àbúrò ẹ̀. Bẹ́ẹ̀ gbọ́n ṣe ṣàlàyé fún tó ní obìnrin yìí kò tí ì rẹ́ni tó jù lọ o. Tó bá ti fi jófin ó máa mọ̀ wọn rẹ̀ láàfin. Every time ló máa sọ pé òun kinní kan òun wọ́n máa pàṣẹ fún gbogbo everybody kò tí ẹ̀ ní respect. Pé nítorí pé ó ti jọ mọ Ifẹ̀. Gbà náà wà ń kọ́. Torí anybody ò ní sọ̀rọ̀ àbí òun nìkan ní kábíyèsí lérò pé ó máa fẹ́ ni. Tó fi ń ta sí gbogbo olúkàlùkù tó ń ṣe fèlèfèlè. Pé òun tó bá kó sọ́wọ́ òun. Ó lóun ti máa ń sọ fún àǹtí ẹ̀ pé tí lédì ìbá ta fèlèfèlè dọ̀. Kó ṣáà má ta fèlèfèlè lọ́dọ̀ yín o. Torí wọ́n sọ pé ó rude. Ìyẹn Ashley ni wọ́n bá wí yẹn ní àbúrò Tọ́pẹ́ sọ. Wọ́n sọ pé woman yẹn rude pé òun á dẹ̀ ṣe. Tó bá kó sí tàkúté òun pé òun á mọ̀. Mo wá ní opportunity. Ó ṣe wá sáàfin lórí ẹnu àǹtí ẹ̀ bá ti ṣe ṣàlàyé fún nìyẹn pé ó ní pé kí sórí ẹ̀ ló ṣe bẹ́yìn lẹ́nu wá jà. Ó ní kí n má ṣe jà kékeré. Wọ́n ló wá dùn yín sẹ́nu yín wá bẹ́ẹ̀ yẹn. Kò sí problem. Níṣe ni ó lóun ti ẹ̀rù kó bóyá ó ti tán síbẹ̀. Tọ́pẹ́ rò pé ó ti tán síbẹ̀ o. Ṣé àbúrò ẹ̀ dẹ̀ jáde? Ó lọ kó àwọn bọ́ìsì méjì. Pẹ̀lú òun wọ́n lọ sí chamber Ashley. Ẹgbẹ́ ò tiẹ̀ mọ̀. Ẹgbẹ́ ò mọ̀ pé nǹkan tó lọ ṣe ni ó dẹ̀ nìkan lọ. Ó wá júwe ìyẹn àbúrò Tọ́pẹ́. Ló wá júwe fún àwọn bọ́ìsì. Ó ní yàrá ẹ̀ nìyẹn. Ó ní chamber ẹ̀ nìyẹn. Kán lọ wọ jáde kan náà. Ó ní wọ́n náà. Ẹgbàá náà mú wọn ní wọ́n ti ẹ̀dùn wọn jù lẹ́sẹ̀ o. Wọ́n ò dẹ̀ fún ní ìwọ̀n ọ̀nà níbi tó máa wíkìnà rẹ̀. Wọ́n lè gba làwọn yẹn mú. Wọ́n dénú chamber wọ́n á sọ pé wọ́n kí ni àǹtí Tọ́pẹ́ ṣe fún ẹ tó fi jẹ́ pé ó lu ẹnu ẹ̀ bẹ́ẹ̀ yẹn pé wá ní níbo lẹ ti wá tálẹ̀ yín níbo lẹ ti kó rádaràda wá. Wọ́n ní ó tún lẹ́nu. Wọ́n tún sọ pé
wọ́n sọ pé lóòótọ́ pé ó máa ń wájà gbogbo èèyàn. Wo a fẹ́ sọ fún ẹ o, ẹ̀gbọ́n tí wọ́n ṣe ti Queen Naomi o, ẹ̀gbọ́n wọ́n ń ṣe ẹni tó lè rìn fín o. Dúró ń dúró ẹ̀ kí ẹ̀gbọ́n ti wá dúró ń dúró wa o. Ó wá ní àdìẹ ìbáwọn yẹn bó ṣe bẹ̀rẹ̀ sí ní bú wọn yẹn ó ní kàn fún lẹ́gba ni. Bí lè ṣe ń fún lọ́tún ní tọ̀hún fún lósì tó ń fún lọ́tún. Ẹ rí pé wọ́n ti sọ ààfin ọba di wọ́n sọ ààfin ọba yẹn di ilé dírámà, ilé home video. Wọ́n ní bí ìgbà tó ń sọ ìtàn ọ̀nà jíjìn àṣẹ ní Ifẹ̀ nílé ọba Ọjájá ní gbogbo eléyìí tí ìṣẹ̀lẹ̀. Wọ́n na bastard sí Ashley lára. Wọ́n ní wọ́n ṣe nà tán báyìí. Wọ́n níbi tí Ashley ṣe wọ́n kígbe ló ń kígbe wọ́n ní nà bí ìgbà tó ń na àwọn ọmọ olè lọ́nà Ashley. Wọ́n ní gbogbo àwọn security wọn dáhùn. Wọ́n ní Ashley ní ẹgbẹ́ kan ṣe ṣége fún. Wọ́n ní gba Ashley náà ń gbọ́ ní palace yẹn. Wọ́n ní Queen Naomi gan wà lókè tó yọjú tó wò wọ́ fún wọ́n fẹ́ na Ashley pa. Wọ́n ní bí kí ló ṣe ń jẹ Tọ́pẹ́ ṣe wá gbé gbogbo ṣe jáde kí ló tún ṣe Ashley àṣà àwọn àbúrò Tọ́pẹ́ ó ṣe kúrò lọ́dọ̀ Tọ́pẹ́ ló pa àwọn bọ́ìsì kó tẹ̀ jẹ́ kí Tọ́pẹ́ mọ̀. Wọ́n ní bọ́ ṣe lọ ṣùrù bó kíní. Ìyẹn kọ̀ǹtrólù yẹn kò fọwọ́ kan o, ìyẹn àbúrò Ashley àbúrò Tọ́pẹ́ kò fọwọ́ kan Ashley o. Ó lọ mọ́ àwọn bọ́ìsì pé kọ́ bá wọn dá sèrè àfọ̀ pé ọmọ ẹran ni kò ń gbọ́rọ̀. Tẹ́ bá lé léyìí lé bíbà yóò tún máa yọ sí òdì kejì. Wọ́n náà nà bí ọmọ kékeré. Wọ́n ní Tọ́pẹ́ bẹ̀rẹ̀ sí ní pariwo ló ń kígbe àbúrò pé kí ló dé òun rẹ̀ ń ṣẹ́ ni bá má dáràn sí òun náà. Ẹ stop ẹ o, òun ò ní kẹ́ báwọn discipline ẹ o, òun ò ní kẹ́ báwọn fún lẹ́gbàá o, ìbí òun àti ẹ̀ náà jẹjà. Wọ́n ní àǹtí mi ẹ lọ jókòó next time afẹ́kọ̀ọ́ ọlọ́gbọ́n kó má ṣerú ẹ̀ mọ́. Wọ́n ní bí Tọ́pẹ́ ṣe lé àwọn àbúrò ẹ̀ lọ ní pé kọ́ má kó bá wọn. Wọ́n ní kò dẹ̀ ti kábíyèsí ni. Wọ́n láṣìlè gbòǹgbè ló sún fún sunsun. Wọ́n ní kò sẹ́ni dá sí o. Àdéhùn òjijì àwọn yẹn lọ. Wọ́n ní kí kábíyèsí ṣe dé. Bí Ashley kan ṣe rí pé kábíyèsí dé. Wọ́n ní ṣe ló jáde tó bẹ̀rẹ̀ sí kígbe ló yíra mọ́lẹ̀. Ẹ mọ̀ nípa lábòsí ni tẹ́lẹ̀. Wọ́n ní bó ṣe yíra mọ́lẹ̀ pé òun ti dáràn. Wọ́n ti fẹ́ẹ̀ náà òun pa. Tọ́pẹ́ ti fẹ́ẹ̀ náà òun pa. Tọ́pẹ́ kó fámílì ẹ̀ wá sí wá náà. Wọ́n fi ìyà jẹ. Wọ́n ní kábíyèsí ni kí lè ní pé kábíyèsí tẹ̀wọ̀n pẹ̀. Ṣé mọ̀ pé kò lè ṣe pé kábíyèsí bá tiẹ̀ sọ̀rọ̀. Kábíyèsí náà kí ló ń ṣe kí ni nǹkan náà. Ó ní Tọ́pẹ́ o ó rán àwọn àbúrò ẹ̀ kó wọn wá kán wá nà òun. Níbo ṣé níbi bá ó ní bẹ́ẹ̀ ni. Kí ló ń ṣèwọ àti Tọ́pẹ́? Ó ní torí òun àti Tọ́pẹ́ wọ́n jọ fa nǹkan kan before you know tó dẹ̀ lọ pé àwọn èèyàn pé kán wá nà òun. Yàrá sì ìyẹn ò tiẹ̀ gbéṣẹ́ rán wọn. Ẹ ṣàmọ́ ẹ mọ Ashley pẹ̀lú kébékébé. So wọ́n ní kábíyèsí wá ní ń bọ́ náà gbà wọlé kó sí àwọn wo ni ló bá pe àwọn security pé ń gbọ́ kí ló ṣẹlẹ̀ láàfin. Àwọn security ní kò sí nǹkan tó ṣẹlẹ̀. Mo sọ fún yín pé kí ló ṣẹlẹ̀, ta ló wọ géètì, àwọn wo ló wá wọ géètì tán wá nà tán sọ pé wọ́n ṣe náà ń nà Ashley tán fún lẹ́gbẹ̀ẹ́. Wọ́n ní àwọn ọmọ wọn lẹ́ẹ̀mù. Wọ́n bá ní irú èdèkédè wo nìyẹn. Ashley ní wọ́n nà wọn ibà wọ́n ṣe kí ni àwọn eré Tọ́pẹ́ o. Wọ́n ní ìlú wa bí kábíyèsí pé ẹ̀yin security kí lè jẹ́ security fún. Wọ́n ní ṣe làwọn security wà ní pé kábíyèsí bóyá àgbà yẹn wọ́n sùn torí àwọn méjì ló wà ní géètì. Wọ́n wà nínú géètì pé bóyá gbà táwọn ní àwọn kan kó orúnkàn gbé wọn lọ. Kábíyèsí orún á gbé yín lọ sẹ́yìn méjèèjì. Ẹ̀yin méjèèjì orún gbé yín lọ lẹ́ẹ̀kan náà. Wọ́n ní kò sí problem. Wọ́n ní bí kábíyèsí ṣe wá pé Tọ́pẹ́ tó wá pé Tọ́pẹ́ ń gbọ́ Tọ́pẹ́ ń gbọ́ báyìí kí ló ń ṣẹlẹ̀ tó fi lọ kó kí ló ń ṣẹlẹ̀ láàrin wa àti Ashley.
tó fi di pé ìwọ àti Ashley jà ó lọ kọ́ àwọn èèyàn kan wá máa nà ọ̀rọ̀ burúkú Ashley Tọ́pẹ́ ní òun kẹ̀ pé lóòótọ́ ni òun àti ẹ̀ jà pé bẹ̀rẹ̀ àbúrò òun ló mú àwọn bọ́ìsì wá nà Ashley pé kìíní báyìí káàṣà báyìí káwọ̀ wọ́n ní kábíyèsí wá ní ṣe dáa fi ilé tòun ṣe kínní àwọn ti ṣe ilé wàhálà àbí kínní wọ́n ní ṣe inú kàn bí kábíyèsí kàn kúrò níwájú wọn pé kò rí kankan sọ wọ́n ní kábíyèsí kàn lọ ṣiṣẹ́ ń bẹ̀ wọ́n ní ṣe ní Tọ́pẹ́ Ashley wá bẹ̀rẹ̀ sí ní ń bá kábíyèsí ṣé ẹ̀ rí kankan sọ ṣé ẹ̀ rí kankan ṣe gbọdún gbogbo nǹkan ẹjọ́ bàtàbàtà tó ń ro ẹ̀rí kankan sọ ẹ̀rí kankan sọ ṣe fún Tọ́pẹ́ ó ti yé òun kúkú nífẹ̀ẹ́ òun sọ fóun pé kò máa lọ òun dẹ̀ máa lọ fún yín o òun máa lọ fún yín wọ́n ní kábíyèsí òkè ẹ̀dá lọ ṣe mọ̀ pé tó bá pé ọ̀rọ̀ Ashley tà ṣe mọ̀ pé nǹkan tán ṣe yẹn gbogbo wọn yẹ kán gbọ́ ọ̀run ara wọn bẹ́ẹ̀ ti fọ́ wí ẹ̀ wọ́n dàtà àwọn security o àti Tọ́pẹ́ kò sí ti bàtà kábíyèsí bá wí nù wọn ipò níranù wọ́n ní ẹni tá a fẹ́ sun jẹ tẹ́lẹ̀ tó lọ́ọ́ fepo para kóun lọ́rọ̀ Ashley ẹ̀yin èèyàn mi ẹ bá mi ṣe ẹjà rẹ tó lọ́rọ̀ yẹn ó go far ó lọ far ẹ bá mi share ẹ bá mi like ẹ bá mi subscribe ẹ bá mi fi tó kù sí comment section ẹ̀rín kan pa mo ṣe nínú mi kàn dùn wọ́n ní ọmọ tó bá wí ńlé tí ò bá gbọ́n àti tá wọ́n máa ti kọ́ wá òun lọ́rọ̀ Ashley ẹ ṣé ẹ̀yin èèyàn mi ẹ bá mi share ẹ bá mi subscribe jàre ẹ̀yin èèyàn mi tó ṣẹlẹ̀ ń kẹjọ àbọ̀ ọlọ́run adájú lórí wa Etí Ayọ̀ láfi máa gbọ́ gbogbo àwọn oríṣiríṣi sórí tó wà láàbẹ̀ in Jesus name amen ṣé gan ni báyìí.